ẹ lè bìlífù fídíò tẹ́ fẹ́ wò yìí torí 10,000 ni wọ́n ṣe pa àwọn ọba wọ́n tún ti pa ọba wọ́n ti gbẹ̀mí àwọn ọba o torí 10,000 you heard me right o wọ́n ti jẹ́wọ́ wọ́n ní Ìlọrin làwọn ti wá $10,000 kọ́ o àṣírí ti tú o kò ń ṣe 10,000 pounds o wọn ò fún wọn ní 10,000 euros o torí 10,000 naira ni wọ́n ṣe pa àwọn ọba wa ńlẹ̀ Yorùbá ó ṣọ́ọ̀kì yín ó ṣọ́ọ̀kì èmi náà ẹ̀yin ọba Yorùbá ṣó ti ń clear ó lọ́mọ Ìlọrin lòun ó dárúkọ bàbá ẹ̀ ní Ìlọrin ó ti Ìlọrin wá pa àwọn ọba Èkìtì torí 10,000 naira ìgbọ́ nǹkan kan o a máa play fún yẹn máa gbọ́ ẹnu oníkan láti máa ń gbọ́ pọ̀n ẹnu ọdẹ láti máa ń gbọ́ pé mo ta ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó sọ̀rọ̀ ó pọ̀ ó ní èkè ó ti yẹ yín tako èkè 9 làwọn ní tí àwọn kó sínú igbó tí wọ́n fi ń ṣọṣẹ́ fún wa ńlẹ̀ Yorùbá AK-47 9 ni wọ́n kó sínú igbó ó láwọn 8 làwọn lọ pa àwọn ọba yẹn wọ́n jẹ́wọ́ o wọ́n ti kó wọn o wọ́n jẹ́wọ́ ṣe àwọn ṣe àmánò wọ́n jẹ́wọ́ wọ́n ní Ìlọrin làwọn ti wá àwọn 8 ni wọ́n lọ kọjú àwọn ọba wa wọ́n jẹ́wọ́ bí wọ́n ṣe ń dáná mo dẹ̀ ń sọ fẹ́yìn ọba yìí o mo ń sọ fẹ́yìn gọ́fúnọ̀sì yìí o Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mò ń jẹ́ nígbà táwọn eléyìí ní AK-47 ní inú igbó nílẹ̀ Yorùbá 9 mo fẹ́ bi ẹ̀yin tẹ́ ń wò mí torí ọ̀rẹ́ bá mi kọ sí comment section AK máa tó èlò tí wọ́n máa ta AK ẹyọ kan Akimu èlò náà máa ta ẹyọ kan ẹ̀ ibo làwọn ti rí owó ra odidi 9 ara tí Sunday Adisọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ń pariwo fún yín ni kẹ́yìn bàbá wa kẹ́ tó ní kán lọ pa àmọ́ àní dákẹ́ àní dákẹ́ bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ wa àwa nífẹ̀ẹ́ yín nígbà kan sọ yín dẹ̀dí ẹnu àgò kọ́ máa wá mú ilé ọ̀kan kọ́ máa wá dùn yín torí 10,000 naira péré ni wọ́n ṣe pa odidi ọba kí ni 10,000 tó rà ní Nàìjíríà of nowadays mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín AK yẹn báwo ni wọ́n ṣe kó wọlé ta ló wà níbi bí wọ́n ṣe kó wọlé ta ló mọ̀ yẹ kó AK yẹn wọlé ta ló wà nísàlẹ̀ àbí báwo ṣe kó AK ibo ló gbà kó wọlé wọ́n wá ní inú igbó làwọn ń kó sí ní Èkìtì ní ilẹ̀ Yorùbá Yorùbáwùyí mo dẹ̀ ń pariwo fún yín gọ́vnà Ṣèyí Mákindé o gọ́vnà Sanwó-Olú mo dẹ̀ ń ké tó o gọ́vnà Jackson Adélékè mo ń pariwo fún yín o gọ́vnà Abíọ́dún Èkìtì mo ń sọ fún yín gọ́vnà Ayédátiwa àti gbogbo ẹ̀yin gọ́vnọ̀s tó kù mo ń pariwo fún yín gbogbo ẹ̀yin ọba wa ńlẹ̀ Yorùbá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀yin olówó ilẹ̀ Yorùbá ayé ò kí ní igi lóko kó má mọ èso tó máa so igbó lọ́tún igbó lẹ́sì gbogbo express yẹn owó tẹ́ fi ń ra ilé sílùú òyìnbó tẹ́ ẹ̀ gbé bẹ́ẹ̀ tẹ́ẹ̀dẹ̀ ń sọ táàsì lórí owó ilé yẹn ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run àwọn igbó wa yẹn ẹ̀ ṣe ní kí wọ́n kòǹbù ẹ̀ gbogbo ibi tí wọ́n ń sápamọ́ sí tí wọ́n ń kó AK sí èní ní 24th of February 2024 I am repeating myself àwọn igbó ẹgbẹ́ ọ̀tún ẹgbẹ́ òsì Ìbàdàn expressway kíní kan ṣe ní kí wọ́n kòǹbù ẹ̀ kẹ́ fi dá iléeṣẹ́ sílẹ̀ billions of cash ó wà nù yàrá ẹlòmíì nínú ní náírà ẹ mọye pounds ẹ mọye dollars tẹ́ kó sínú ilé tẹ́ ẹ̀ tí ẹ lò ṣe má owó yẹn kẹ́ fi ṣàánú gbogbo àwọn tí wọ́n ń jápa tí wọ́n kú sí Mediterranean Sea kó máa lọ ṣiṣẹ́ oko mo tún wá ń sọ fún yín mo ní kẹ́ ẹ dá ẹ̀wọ̀n kalẹ̀ fọmọ aláìgbọ́ tó bá fẹ́ da ìlú rú torí ilẹ̀ Yorùbá ò ní ṣe é ṣe mo ní ẹ̀ṣẹ̀ wọn ní grade by grade ẹ̀ṣẹ̀ measurement cup ti ẹ̀wọ̀n ìráìsì ẹ̀wọ̀n oko ráìsì ẹ̀wọ̀n oko àgbàdo ẹ̀wọ̀n oko pákí oko tomato grade ẹ̀wọ̀n oníkálukú ẹ̀kan wọn lọ sí Kirikiri ẹ̀kan wọn lọ sí Agodi Ìbàdàn ebi pàlú
ẹni tó bá ti ṣẹ̀ nílùú tẹ́lẹ̀ confirm pé ilé ìfẹ́ máa ó ṣẹ̀ ó bílí pé òun lágbára kan ó fẹ́ máa ṣe nǹkan nílùú ẹ fi sóko rẹ̀ sí bóyá pé ẹ̀wọ̀n ọdún méjì ni kó lọ ṣọdún méjì kó lọ fi gbìn rẹ̀ sí fáráàlú a máa jẹ a máa mu ẹ ra katakata síbẹ̀ fún wọn owó wà nílẹ̀ fún yín kí ló tẹ́ ẹ lè ná kí ló dé ọmọ tó bá lè lèyàn máa fún níṣẹ́ tó lè ṣe ẹ dà wọ́n ti di ọ̀gẹ̀dẹ̀ ẹni kan gbin ọ̀gẹ̀dẹ̀ sílùú kí wọ́n gbin iṣu kí wọ́n gbin pákí tó bá ṣẹ́kù ẹ ṣe exportation sílùú òyìnbó ó ní iye tá à ń ra aṣu bíbí ó ní iye tá à ń ra aṣu l'Amẹ́ríkà bíbí ẹ tà síta ẹ gbowó ní dọ́là padà ẹ develop ilẹ̀ Yorùbá àwọn people tó pé wọ́n rí bí ń sá sí ni wọ́n ṣe ń yọ sí àwọn èèyàn híyà tí wọ́n pa àwọn èèyàn gbogbo àwọn títì yẹn gbogbo yín lẹ ní oko lẹ ní igbó nílùú yín tí ò bá sí gbó eléyìí ò lè rí bí sá sí wọn á ní AK 9 làwọn kó sínú gbé Èkìtì láti odidi Ìlọrin ṣe báwọn tí wọ́n mú lélẹ̀ mélòó rú wọn ni wọn tí mọ̀ tó dẹ̀ wá nugbó táṣìírí wọn ò dẹ̀ tí tú ọba wo lámọ̀ tó tún máa pa lọ́la ó máa ṣe o ẹ̀yin ọba wa wàláhì ó ṣe tára alẹ́ ẹni bá jalè ó ṣe là ń wí ó ṣe ó ń dùn mí gidigidi bí egbò báyìí ló ṣe ń dùn mí fún yín kí la máa sọ nípa tiyín kí la máa sọ pé ẹ ṣe ẹ wo ìjà gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ó tún pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ ó tú àìmọye àṣírí bí wọ́n ṣe ń pààyàn bí wọ́n ṣe ń gbèyàn bí wọ́n ṣe ń gbowó lọ́wọ́ àwọn èèyàn bí wọ́n ṣe ń ṣoríṣiríṣi ibi tí wọ́n kó gbogbo ẹ̀ sí gbogbo ẹ̀ ló tú síta o gbogbo tán kó àwọn èké wọn sí tú síta mo dẹ̀ like àwọn tí wọ́n interview wọn farabalẹ̀ interview wọn mo ti Sunday Igboho ń sọ fún yín ni ariwo tí Yorùbáwùyí ń pa fún yín ni ṣùgbọ́n ẹ̀ ní gbọ́ ṣẹ́rí respect tẹ́ fẹ́ gbà yẹn tẹ́ẹ̀dì sáfù tẹ́ẹ̀dẹ̀ fẹ́ yẹn ọba wa a máa fún yín by fire by force you will be respected by fire by force àwa lọmọ yín level tàwa yìí level grade B làwà level where we control our life and your life where we will tell you pé ẹ̀yin ọba wa tẹ́ bá ń jáde lọ ilẹ̀ gbọ́dọ̀ máa rọ́ ni kí pé yahoo ẹ bá fẹ́ jó yahoo ṣe ẹ jọ nínú compound yín àbí kẹ pera yín jọ ẹ lọ sí club ẹgbẹ́ nítorí ẹgbẹ́ fẹ́ gbọ́mọ ẹgbẹ́ aláyà ẹ̀hẹ̀ ẹgbẹ́ nídìí pàǹpà ẹ kó gbogbo àwọn ọmọ síbẹ̀ ẹ ṣe tó bá wùn ṣùgbọ́n náà tàn dé internet àní ẹ máa sórí internet o àmọ́ náà tẹ máa ṣe pàlàpàlà lórí internet that respect we will get it for you by fire by force ẹ jẹ́ gbọ́rọ̀ lẹ́nu eléyìí sọ̀rọ̀ o. kí lorúkọ ẹ. Salimona àbí kí ló pọ̀ orúkọ rẹ̀ sọ. Bàbúgà. ìwọ́kọ̀ Bàbúgà ẹ máa gbọ́ ìlú ẹ̀. ọmọ boni ẹ. Ìlọrin. ọmọ Ìlọrin. wájú ọ̀tẹ̀. wájú ọ̀tẹ̀ tó. kí ló gbé ẹ wá sí ara rẹ̀ sí níbí báyìí. ọmọ Ìlọrin wájú torí ọ̀tẹ̀. kidnapping. torí kidnapping. Sọ̀rọ̀ sókè o. kidnapping tí wọ́n pa Sẹ́ríkì. sọ̀rọ̀ wèrè sọ̀rọ̀ sókè wèrè. Sẹ́ríkì mélòó. Sẹ́ríkì kábíyèsí kan ṣọta wa. Sẹ́ríkì Haúsá bí Yorùbá. Sẹ́ríkì ẹyọ. Sẹ́ríkì Yorùbá. Sẹ́ríkì Yorùbá. ẹ̀yin mélòó Ọ̀dà Sẹ́ríkì mọ́ yàtọ̀ sọ́ba. ẹ̀yin mélòó lẹ pa àwọn Sẹ́ríkì yẹn. ṣé àwọn Sẹ́ríkì àwọn mẹ́jọ. mẹ́jọ. Sọ̀rọ̀ sókè. àwọn ẹ̀yin mẹ́jọ. mẹ́jọ tó yá mo fẹ́ kí o máa dárúkọ wọn fún mi. Number 1. dárúkọ ẹ o. orúkọ ẹ. Bàbúgà. Bàbúgà. Umar. Umar. kí lorúkọ bàbá ẹ. Alhaji Lẹ́dẹ̀. Alhaji Lẹ́dà. Lẹ́dẹ̀. ẹ̀kẹ́ márùn rẹ̀. lẹ́dẹ̀. Ṣé wọ́n ló ń jẹ́ Umar? Alájí lẹ́dà. Olóyè Bàbúgà. Òun pé táwa ni Umar. Bàbúgà lórúkọ tí ọmọ Ìlọrin rẹ̀ ló pe rẹ̀. ok orúkọ títí ẹni Bàbúgà. Bàbúgà orúkọ mi ni. kí lorúkọ ẹni kejì. Umaru. Umaru. orúkọ ẹni kẹta. Bello. Bello. orúkọ ẹni kẹrin. Bàbúgà àwọn Yorùbá ọmọ Ìlọrin ó ti ń clear. mo ti sọ pé Bello àbí. ó ti dárúkọ ìwọ Bàbúgà Umaru Bello. àwọn ti dárúkọ Bello. Abubakar. 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 Sani.
Sani. Sálẹ̀. Sani. Sọ́ni. Okay. Sọ́ni. Umar. Umar. Ẹ ti dárúkọ Umar. Ọ̀tẹ̀ mo ti dárúkọ Umar. Ẹ ti dárúkọ Baruga, Umar, Bello, Abubakar, Sọ́ni. Ali. Ali. Ṣáwọn orúkọ yẹn jọ àwọn orúkọ Yorùbá ṣá. Panyo. Adé Àyàn. Panyo. Àyàn. Panyo àbí? Gbàyú. Ayú àfi pa. Kí ló sọ? Sidi. Sidi? Pààyàn. Sèdè. Ok. Èwo ló tún kù tí ok ṣé àwọn méjèèjì nìyẹn? Ṣé ó tún kù? Ayọ̀kan. Buba. Ọkà ayọ̀ kan. Buba. Buba. Ìwọ ni Babuga àbí? Babuga Alhaji Leida. Umaru ńkọ́? Umaru. Ṣé mo rúkọ bàbá ẹ̀? Ṣáwọn Bello orúkọ ńkọ́ yẹn ṣé jọ mo àwọn rúkọ bàbá ẹ̀? Abubakar ńkọ́ ṣé mo rúkọ bàbá ẹ̀? Sọ́ni ṣé mo rúkọ bàbá ẹ̀? Ṣé mo rúkọ àwọn bàbá yòókù? Ṣé ọyọkùn? Ṣé mo rúkọ Alhaji Sani? Alhaji Sani. Ṣé mo rúkọ Sani? Àyókù kọ́. Àwọn tó jẹ́ Alhaji Zubairu. Zubairu. Ní Sani yẹn. Alhaji Subairu. Zubairu. Subairu. Ok, Sani Alhaji Subairu. Alhaji Subairu. Ẹ̀rọ orúkọ. Ali ńkọ́? Nǹkan ṣọ̀tá wa nílẹ̀ Yorùbá ti rógbò. Payon. Àti fa wèrè lọ́mú. Sidi. Ẹnìkan náà ló máa tí orúkọ. Ṣé mo Buba náà? Ṣé mo Buba? Alhaji orúkọ bàbá ẹ̀? Orúkọ bàbá Buba. Wakili. Wakili. Buba Wakili. Wákìlì. Buba Wakili. Wákìlì ó ti yé yín. Ó yé yín Wákìlì. Nínú ìbò yín báyìí. Ìbọn mélòó lè máa ń lò? Ṣé ọ? Ìbọn mélòó? Ìwọ kọ́? Gbogbo ìbọn ayọ̀ kan. Àwọn fámìlì ẹ̀ ni. Ok, o ní ẹyọ kọ̀ọ̀kan, èèyàn kan ìbọn kan àbí? Gbogbo yín lẹ níbọn. Ok. Ìbọn mẹ́sàn-án lẹ ní. Ìbò lẹ máa ń kó sí. Kẹ́ gbọ́. Ìyá mẹ́sàn-án. Ní lọ Ọ̀bẹ, ní mẹ́sàn-án, tíyàn bá kọjá mẹ́sàn-án. ayédùn. Tíyàn bá kọjá ayédùn. Sábà kọjá Ayédùn. Níbo ni? Nínú igbó ni. Inú igbó? Níbo nínú igbó? Tíyàn bá fẹ́ lọ ayébọ̀dé. Inú gbólọ̀bọ máa ń gbé. Wá yà báyìí. Ok. Nínú igbó ni kẹsẹ̀ tó sí ìgboro. Tó sí ìgboro. Tó sí ìgboro kan. Ó wọnú gidi gan. Tó sí ìgboro. Ṣé o lè mú mi síbẹ̀? Mo lè mú yín. Ṣé nísìn? Náà ní ọ̀la. Ọ̀la. Mo lè mú yín débẹ̀ ọ̀la. Káwé sílẹ̀. Ṣé o lè mú mi débẹ̀ lọ́la? Mo lè mú yín. Òní ni Má lọ sáà lọ káwọ́lé àríyẹ. 31st of January 2024. 2024. Ọ̀la báyìí nínú igbó yìí. Ṣé tí àwọn ìyókù tá a bá rí wọn? Ibo ni àwọn gbogbo àwọn ilé ìbò náà ń gbé? Ṣé àwọn ilé? Níbẹ̀ ló wà nítòsí. Níbẹ̀ wọ́n ń gbé nítòsí ayébọ̀dé. Tòsí Ayébọ̀dé ní ìgboro náà ń gbé? No. Inú igbó? Nínú igbó. Ṣé tá a bá lọ ní ìdájí ìdájí ní àárọ̀? Ṣàmàbá wọn lè? Ṣàjẹrà yẹ yín. Ó lè jẹ́ pé bá tó bá ti gbọ́ pé ọmọ sá lọ. Wọ́n máa sá lọ. Ní dúró ń bẹ̀. Ṣé tí wọ́n bá ti sá lọ ṣé ìbọn yẹn náà wà níbi tẹ́ pamọ́ sí? Torí ẹ̀ la ṣe ní sára ti jọ yìí. Wọ́n máa gbé lọ. Agbébọn Wọ́n yẹn máa dání lọ. gbébọn yẹn lọ. Ṣé ń gbọ́? A tún lọ fi pẹ̀lú mi. Kò ní rògbòrò mọ́. A tún lọ fi pẹ̀lú Lọ́wọ́ mi. ìgboro mọ́. Ok. Ẹ̀yin mélòó lẹ yìnbọn sí mọ́tò àwọn kábíyèsí yẹn? Ẹ̀yin mélòó lẹ yìnbọn sí? Sẹ́ríkì Yorùbá yẹn. Ṣé Sẹ́ríkì Yorùbá yẹn? Ẹ̀yin mélòó lẹ yìnbọn sí?
wọn ò dá kábíyèsí mọ̀ sí kí náà pé kábíyèsí. Èmi ò wá síbẹ̀ ọmọ Abubakar ti wá síbẹ̀ àti Bello àti Sani. Ok, ìwọ Bello àti Abubakar ẹ̀yin lẹ yìnbọn sí mọ́tò yẹn àti Sani so ẹ̀yin mẹ́rin yẹn lẹ yìnbọn sí mọ́tò yẹn. ó kàn fìbọn dá wọn dúró ni. ìgbà tẹ́ yìnbọn sí mọ́tò àwọn kábíyèsí yẹn kí ló ṣẹlẹ̀. Ṣé níjọ́ ẹ̀ àwọn sá lọ ni. bẹ́ẹ̀ ṣe yìnbọn sí wọn tán ẹ ti rí pé wọ́n ti kú àbí. À ń sá lọ. bẹ́ẹ̀ ṣe yìnbọn sí wọn tán ẹ rí pé wọ́n ti kú tán ṣubú. ẹ̀yin wá sá lọ. ṣé ìgbà tẹ́ yìnbọn sí wọn yẹn ẹ rí pé wọ́n ti kú ni ẹ fi sá lọ. Mọ̀ pé bá wọ́n ti kú bá kò kú a kàn sá lọ. ẹ̀wọ̀n bí wọ́n ti kú bí àwọn òkú ẹ̀wọ̀n sá lọ. Okay. So then why do they kí ló tán fi yìnbọn ní first place? ìgbà tẹ́ wá sá lọ báwo ló ṣe wá ṣẹlẹ̀. Ìgbà tá a lọ ní inú igbó nítòsí Àyíbọ̀dé la lọ dúró síbẹ̀ wọn. Ìgbà tá a dúró síbẹ̀ wọn tí wọ́n jókòó nínú igbó Àyíbọ̀dé wọ́n jókòó síbẹ̀ wọ́n ní pé ká jókòó síbẹ̀ tá a bá gbọ́ pé wọ́n ti fẹ́ mú ká máa sá lọ wọ́n ti fẹ́ mú èèyàn ká sá lọ. Bọ́ńbó ló ti ṣẹlẹ̀ tán ti yìnbọn sí mọ́tò sẹ́ríkì yẹn. ṣáǹgbọ́ wọ́n ń wò wá. olóńgbò ni ẹ ti yìnbọn sí mọ́tò àwọn sẹ́ríkì yẹn. ta ló kọ́ bí wọ́n ṣe yìnbọn. sínú kínní wo bíbà ní Kọ̀lẹ̀. níbo lórúkọ bẹ̀yẹn ó ti dárúkọ ọ̀sán. níbi ibẹ̀ gangan. sí ibẹ̀ gangan ìjọ́ṣẹ́ gangan. no ibi tán ti yìnbọn sí mọ́tò sẹ́ríkì yẹn bọ́lẹ̀ ti yìnbọn sí. eré àbò ni àwọn sẹ́ríkì yẹn. tíyàn bá kọjá Òkè Ayédùn. lọ síbo. lọ sí kínní Ìkọ̀lẹ̀ àbí náà Kọ̀lẹ̀ kọ́ àwa ìlú káwọ́ àwa ajúwájú lọ. ọ̀nà ìbò wá ni. mo gbàgbé orúkọ. ṣé mo ti dárúkọ ọ̀sán. mo gbàgbé ni. ó wà ní. ìlú. ibo dárúkọ ń sìn. ilé ẹ̀gán wọn dá pé wọ́n jẹ́ ọ̀dà ọ̀gá wàá kàtẹnu ẹ ó ti wà ní rẹ́kọ̀dù. ibo ló pé yẹn. ṣé tí mo fẹ́ pẹ́ nísìn. ibi tó sọ tó ní ẹ ti yìnbọn sáwọn yẹn. ṣé níbi tí wọ́n ti yìnbọn sí yẹn. ní kínní tíyàn bá kọjá Òkè Ayédùn. kí ló kọ́ bẹ̀. ọ̀nà ká. ibo lórúkọ bẹ̀. ṣé orúkọ bẹ̀ ọlẹ́mi náà mi ò mọ orúkọ bẹ̀ bọ̀ tíyàn bá kọjá kínní Joshua ìpàwẹ̀ ọ̀nà tó yà lọ sí ìpàwẹ̀ ibẹ̀ ò ní. tó yà lọ sí ìpàwẹ̀. ní Òkè Àkó àbí. bóyá Òkè Àkó ni mi dé máa. mo ṣàmọ̀ pé ipa ọ̀nà. mo ṣàmọ̀ pé ìpàwẹ̀ gángan ni mo dé mà. ibo ni. so mo ti ẹ̀ mọ̀nà ogun wọn kò rìn kiri láti máa pààyàn ni. kí lorúkọ ìbọn tí ẹ ń lò yẹn tẹ́yìn mẹ́sàn-án gbẹ́yọ̀ pọ̀ dání. ẹ gbọ́. AK-47. kí ló AK-47. mélòó mẹ́sàn-án. bọ̀ èyí ó yàrá tó bá lè gbé mi lọ sí ibẹ̀ lọ́la. ọlọ́pàá yẹn kò ń sọ. níbi tó wà. ó ní AK-47 mẹ́sàn-án. but ìgbà mélòó ló ti jọ ìwọ̀n tẹ́ ti kidnap rí yàtọ̀ sílẹ̀ tó ṣẹlẹ̀ tí ẹ̀rí pé ìbọn bá àwọn sẹ́ríkì yẹn tẹ́ sá lọ. orí ó ti pọ̀ tí ẹ ti ṣe mélòó ló ti bá wọn ṣe rí. ṣé ọmọ kí àwa pé ńgbà tá a bá sí bíbá ní Ayédùn ọmọdé mi nǹkan tí mo máa gbá kojú ọjọ́ mẹ́rin a máa ṣe ọmọ ní ìrẹ̀lẹ̀ tó wà níwájú lọ. ìrẹ̀lẹ̀. sọmọ ìrẹ̀lẹ̀. ibẹ̀ náà. ìrẹ̀lẹ̀ ló ń pè ní ìrẹ̀lẹ̀. àtúnṣe. èèyàn mélòó lẹ gbé ní ìrẹ̀lẹ̀ yẹn. no ìrẹ̀lẹ̀ kẹsẹ̀ yẹn akanda ọkọ̀ dúró ni. ẹ dá ọkọ̀ dúró. èèyàn mélòó lẹ gbé ń bẹ̀. ní àgbé ọkọ̀ dúró ni. owó làgbà. ìbálẹ̀ dá àwọn bàbá náà dúró má fìbọn dá wọn dúró. then apart from ẹ̀yẹn àyàtọ̀ sí yẹn mélòó ni èèyàn tẹ́ ti gbé bẹ́ẹ̀ kò jẹ́wọ́ fún un ṣùgbọ́n jẹ́wọ́ fún un èèyàn mélòó lẹ ti gbé níbo àti bó sọ fún un. kó má parọ́ o. ṣùgbọ́n
Oya, dárúkọ bẹ̀ fún mi. Ìyá mẹ́ta mo màdé. Oya níbo ọtí bẹ̀. Dárúkọ bẹ̀. Àti ìrẹ̀lẹ̀. Ẹgbẹ́ wọn ní ìrẹ̀lẹ̀. Àti ní ìlú Alọ́. Níbo? Ní Ìlọrin. Bó ni ìlú yín? Àti níbo tún. Ayọ̀ká níbi wọn. Bọ̀ Ayọ̀ká ní ẹ̀yìn. Èèyàn tẹ́ gbé ní ìrẹ̀lẹ̀ yẹn, ṣé ọkùnrin ni àbí obìnrin? Ọkùnrin ni. Ọkùnrin ni. Ọmọdé ni àbágbàlagbà? Ọmọdé ni. Ọmọdé? Yorùbá ni? Èló lẹ gbà lọ́wọ́ ẹ̀? Yorùbá kọ́. Yorùbá náà ni. Bóyá wọn ti bí ni bóyá. Kí ni wò ni? Wọ́n gbéra ní ẹ̀mí ọ̀dẹ́ máa ga. Ọmọ kẹsẹ̀ Yorùbá gidigidi. Kì í ṣe Yorùbá gidigidi. Èló lẹ gbà lọ́wọ́ ẹ̀? Ẹni tí mo máa ṣe nǹkan òun lọ gbà mí ò máa yẹ tí wọ́n gbà lọ́wọ́ ẹni mọ́. Yorùbá fèkì tí wọ́n gbà lọ́wọ́ ẹni ìgbà tá lọ ẹ̀mí. Èló lọ fún wọn? Èló lọ fún wọn? Sẹ́mi 10,000. 10,000. Torí 10,000 naira ló ṣe lọ gbé yàn. Èèyàn mélòó ló ti gbé ní èèyàn mélòó lẹ ti wá gbé ní sáìdì ìkọ̀lé? Tó ń gbowó wọ́n á fáwọn 10,000. Náà gbé ní kankan ní sáìdì ìkọ̀lé. Bọ̀ ní òkè àpò ìpawọ̀ èèyàn mélòó lẹ ti gbé níbẹ̀? Ayọ̀ká àti tìrẹ̀lẹ̀ àti níbi tàwa ní Ìlọrin. Ọgbọ́n dípẹ́ ṣe wá ní ìbọn sí àwọn kábíyèsí. Bọ́ tẹ́ bá fẹ́ lọ ra nǹkan ẹ̀yin mélòó ló máa ń jáde lọ ra nǹkan ní gbogbo yẹn bí ẹ fẹ́ ra oúnjẹ ẹ fẹ́ lọ ra ọtí. Ìgbọ́lẹ̀ ti máa ń mu ọtí tẹ́ ti máa ń ṣeré tẹ́ ti máa ń jẹun tẹ́ ti máa ń ṣeré tẹ́ bá fẹ́ jáde. Àmọ́ wo ní ìgboro níbo bí Ayédùn. Níbo ni Ayédùn? Ayédùn níbi tí wọ́n mú mi ní òní ẹ̀. Tí yẹn bá kọjá òkè Ayédùn. Ok bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n wàá gbé mi síbẹ̀ wàá gbé mi máa mọ̀ bí àbí. Màá bẹ́yìn síbẹ̀. Ṣé àwọn kábíyèsí yẹn ṣé ẹ kò fẹ́ pa wọ́n ni àbẹ́ kò fẹ́ gbé wọn? A kàn fẹ́ gbé wọn adé kí sì pé a fẹ́ pa. Kì í pé ẹ fẹ́ pa wọ́n ẹ fẹ́ gbé wọn ni. Ìgbà tẹ́ ti rí pé wọ́n ti kú yẹn lẹ ṣe sá. Nígbà tí rí pé wọ́n ti ṣubú dé làbẹ́sà. Lẹ́bísà? Ok. Wọ́n ti ṣubú. Ṣé ok it's alright. Ṣé ẹ wá mú fóònù wọn kankan ọ̀kẹ́ mú owó wọn ọ̀kẹ́ mú nǹkankan nínú mọ́tò wọn bó ṣe sáré? Ìgbà tẹ́ẹ̀rí wọn gbé yẹn kí wá ní nǹkan wọn tẹ́yìn mú lọ. Àwa kan sá lọ ní ìtawọ̀ inú igbó. Ẹ̀sà wọ̀ inú igbó. Àwọn olórí ibú. Ẹ̀rí pẹ́lẹ́ rí ibú làwọn èlé ti sunkún jẹ́jẹ́. Àwọn kò lè dé dá mọ́tò dúró. Ẹ̀dẹ̀bẹ̀ sí ní yìnbọn tako. Àwọn rí pé wọ́n ti ṣubú làwọn ṣe ń sá lọ. So wọ́n fi mọ̀ yẹn sàpá wọn wò pé àwọn ọba ìbí máa dúró déédéé. Wọ́n máa ṣe a ti fa wèrè ní nípù nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba. Ẹni tó bá sọ fún wa wípé àfa wèrè lọ́yàn ẹ sọ pé rọ́ lonítọ̀hún pa. Ó ṣọ̀kì Ọlọ́run ó ṣọ̀kì èmi náà. Ẹ̀yin olóṣèlú ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá ṣe bẹ́ẹ̀ ti rí nísìnyí tá à ń sọ fún yín. Ohun tí Sunday Adéyẹmọ Ìgbòho ń jà fún leléyìí. Kàn yé pa yín nípa ẹ̀sìn. Kàn yé pa yín nípa yẹ̀yẹ́. Tó má dé torí 10,000 naira. Bọ́ síta máa pa anybody. Jíyàn gbé. Àwọn tí wọ́n náà jí gbé 10,000 naira náà gbà. Tó bá lè wá torí 10,000 naira tí èmi ọba méjì bá wá bọ́ọ̀lẹ̀. Tó bá fún àwọn eléyìí ní 100,000 wọ́n á pa odidi wọ́n á bà lé ọba jẹ́ wọ́n á pa odidi ìlú run. Tó bá ní kó dé nǹkan mọ́ra torí 100,000 kó wà àárín ọjà nílẹ̀ Yorùbá wọ́n á dé mọ́ra àwọn tí 10,000 jọ wọ́n lójú. Mi mọ̀ bóyá ẹ gbọ́ dáadáa pé ẹni tó ní operation yẹn òun ò mọ iye tí wọ́n gbà ṣùgbọ́n 10,000 òun gbà. That is to say each operation tí ẹni pé kó lọ sọ́jà kó lọ rajà wá aláàrò bọ́ọ̀lù òun kó gbé fẹ́ni tó ní ṣọ́ọ̀bù. Iye tẹ́ni tó ní ṣọ́ọ̀bù bá tà kò kàn ó jà ti gba owó àróbọ̀ tiẹ̀ peanut tiẹ̀. So àwọn tí wọ́n ra ṣé ẹgbẹ́ ṣe ń wo ọmọkùnrin yìí ó ju ẹni tó ní owó tó lè ra èké lọ́wọ́.
ní bá mi wò dáadáa owó ó jẹ́ tó ní owó tó lè ra èké lọ́wọ́ tí ò bá wá ní àwọn tí wọ́n ra èké yẹn fún does that mean pé àwọn ń ṣe business tí wọ́n nìyẹn Ọlọ́run ó ṣọ́ọ̀kì Ọlọ́run ó ṣọ́ọ̀kì mi ṣó ṣọ́ọ̀kì ẹ̀yin náà ó ṣọ́ọ̀kì mi 10,000 naira náà torí ẹ̀ lọ gba ìmọ̀ iye ẹ̀mí báyìí àwọn pípọ̀ yóò bẹ̀rù Ọlọ́run o Ògún gbọ́ wọn bẹ̀rù Ọlọ́run wọn ò dẹ̀ lè bẹ̀rù Ọlọ́run torí ìbẹ̀rù Ọlọ́run gan kò sí nínú ọkàn wọn kò sí wọ́n yẹ fẹ́ ṣe tán fẹ́ fi bẹ̀rù Ọlọ́run báwo náà ṣe fẹ́ ṣe tán ṣe máa bẹ̀rù Ọlọ́run 10,000 naira náà torí ẹ̀ pa odidi ọba ẹ jẹ́ ká máa wo nǹkan tó máa ti díẹ̀ jáde kí lẹ́yìn kó máa ti díẹ̀ jáde ṣé wọ́n máa ṣẹ́ nìtì fún wọn wọ́n máa pa wọ́n padà they play kí ni mo sọ fún yín if you think they will pa wọ́n padà they play lọ́rọ̀ yín they play lẹ́wà your name na they play àwọn tí bí yẹn sìn wọ́n ti sá lọ pẹ̀lú àwọn ọ̀bọ̀n mẹ́sẹ̀sán lọ́wọ́ o and you think bọ́n yẹn sá lọ yẹn wọ́n lè máa jẹ ewé no wọn ò ní jẹ ewé 10,000 yẹn jọ wọ́n lójú wọ́n á tún lọ sí bòmíì ni inú gbóòbó lámọ̀ tí wọ́n tún lọ mo ń béèrè lọ́wọ́ yín ni igbóòbó lèmi àti ìmọ̀ tí wọ́n tún wà báyìí tí wọ́n tún ti ń ṣe operation ẹ mọ̀ èmi náà mọ̀ kí la wá fẹ́ sọ kí lẹ́ni kí n ṣe ẹni pé bí la fẹ́ wá wọn sí èmi ò mọ̀ bí ta máa wá wọn sí bẹ́yìn ò ṣe mọ̀ òun lèmi náà ò ṣe mọ̀ bí ta máa wá wọn sí ọgọ́rùn-ún ṣe wá ńlẹ̀ Yorùbá Yorùbáwùyí lórúkọ tèmi o Yorùbáwùyí ni mò ń jẹ́ ẹ̀yin tẹ́ bá ti download tap send ẹ lọ bá mi download ẹ lo promo code Abiola TTS tap send kẹ́ fi send owó láti abroad lọ sí Nàìjíríà owó ti wálẹ̀ bóyá ti wálẹ̀ tó 1,695 làwa ṣiṣẹ́ owó kó tó di pé mo bẹ̀rẹ̀ ètò yìí ìmọ̀ tó máa jẹ́ ń sìn bí ó ti lọ sókè àbó tó ti lọ sílẹ̀ ẹ máa wò lórí àpò yín tẹ́ bá lo promo code Abiola TTS ẹ gba $10 ní first transaction yín PR organic kẹ́ lè máa dán kẹ́ lè máa jọ̀lọ̀ ẹ pè wọ́n lórí +234 81 561 585 50 mo repeat ara mi +234 81 561 585 50 ẹ máa dán ẹ máa ṣáìn ni o ẹ máa gíútà ni o àdìsọmọ aládìkún èyí yẹ ẹ ná ẹlẹ́gàn ló ṣòro ó yẹ ọmọ aládìkún òkú yẹ ẹ tọkù bá ń wẹ̀yìn gan ni tó bá wù ẹ báyẹn ọmọ ọlọ́mọ mi àdìsá ọmọ aládìkún tó sọ wòlíì àdìsá prophet àdìsá pastor àdìsá evangelist àdìsá alpha àdìsá Ọ̀rúnmìlà àti àńlẹ̀ Yorùbá to crown it all Ọ̀rúnmìlà tiwa Ọ̀rúnmìlà tiwa ńlẹ̀ Yorùbá kábíyèsí Elédùmarè àdìsá ò dẹ̀ wí bẹ́ẹ̀ ó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ à ń torí ọ̀jájà àwọn ọba ẹni kí ló ń jà lẹ́ńkùlé àwọn ṣé ti kílẹ̀ sẹ́yìn ẹ̀yàn bá wa ṣé ti pé ti yín la ṣe èyí lẹ̀ nífẹ̀ẹ́ wa ṣùgbọ́n àwọn ò ní fi yín sílẹ̀ láìláì ní gbà torí ìtàn ló máa jẹ́ ní ilẹ̀ Yorùbá pé wọ́n ń pa èèyàn ọba wa bíi ṣíkìn wọ́n kàn mú inú àgùbá wọ́n kàn ń du yín lọ́rùn wọ́n kàn mú yín láyé àgùbá wọ́n kàn fi èkè fọ́ yín lórí ni ìtàn burúkú ló máa jẹ́ àwọn ò ní jẹ́ káwọn ọmọ ti wá bá ìtàn òfò burúkú yẹn ńlẹ̀ ojú gbà mí tì fún yín my eyes is pushing me ojú gbà mí ẹ̀yin ọba wa ẹ̀ tiẹ̀ wá lágbèrò lọ́fẹ̀ẹ́ tani ta bá wálé ká wá bẹ̀yìn bàbá wa kẹ fún alágbèrò kẹ fún alọ́fẹ̀ẹ́ ẹ̀yin lẹ̀ níyì ta ló wá fẹ́ fún àwa pàtẹ́yìn ta gbójúdé tẹ́ẹ̀ lágbèrò tẹ́ẹ̀ lọ́fẹ̀ẹ́ ta ló fẹ́ fáwà lọ́fẹ̀ẹ́ ta ló fẹ́ fún alágbèrò ẹ̀ ráyé wa lóde báyìí ẹ̀ rí bí tá a bọ́rọ̀ ara wa dé ẹ̀ rí ilé ayé ọmọ Yorùbá torí 10,000 naira náà ṣe pọ̀ dídí ọba ẹ wo wọn làwọn máa ń wá sáárín ìgboro wá ra nǹkan o bí àárín ìgboro tó ń wá náà ti fojú súnlẹ̀ mi ò kúkú mọ̀ àbí kò lè rí bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ ń wò mí ṣé kìí ṣe pé tó bá sáárín ìgboro máa fojú súnlẹ̀ àwọn tó máa gbé ó dàpẹ́ ní í ṣe kinní kan ṣé kìí ṣe gbà yẹn àbí wọ́n kàn lè dé ń bọ́ sí because ó surprise tó kàn lè dé ń bọ́ síta pé wọ́n kàn jí láàárọ̀ wọ́n kàn fẹ́ lọ sí ṣọ́ọ̀bù wọ́n ti rí kidnapping wọ́n fẹ́ lọ jíyàn gbẹ̀yìn bíi ṣọ́ọ̀bù wọ́n kàn déédéé jí láàárọ̀ wọ́n kàn lọ sí ṣọ́ọ̀bù tiwọn náà lọ́njẹ́ àta onípòsí náà ń ṣáájò wọ́n kàn déédéé ṣáájò ọjà lọ́pọ̀ lọ́njẹ́ káwọn tà wọ́n dẹ̀ mú àwọn èèyàn wọ́n dẹ̀ ha àwọn èèyàn lọ́rùn wọ́n dẹ̀ gbé
In fact, Yorubawuyi lórúkọ tèmi o, in case you are seeing me for the first time. Mi ò lápọn o. Yorubawuyi lórúkọ mi, Yorubawuyi ni mò ń jẹ́. I am the one and only Akalolo of Yoruba land. Adáwọn Yorùbá ni mí. Ọmọ jọmọ lọ. Yóò lóye tí ò pé méjì. Abẹ́ni ọmọ ò ṣe pààrọ̀ lèmi o. Ẹ tó máa pààrọ̀ Abẹ́ni. Ó máa déwájú federal government. Tó bá tún wá fọwọ́ sí. Wàláhì, wá déwájú Sàtíà Elédùmarè lókè. Bí a tó bá kú bí 99 times tó ń kú tó ń jí tó ń kú tó ń jí. 99 times. Elédùmarè bá gbà fún ẹ tó bá padà wá sílé ayé. Ó ṣòro tí 99 times jẹ́. Ẹ lajúlẹ̀ kẹ́ máa wò ẹ̀yin ọba wa. If you have not subscribed to my YouTube channel, tẹ subscribe button yín o. Notification bell yín ẹ gbọ́ wọlé. Tó bá ti ń lọ máa mú wá fún yín. Ní ṣìrìn o, tọkọtọmọ, ní ṣàgbákò àbú. Ní bá àwọn olówó ajínigbé ńlé o. Ire o. Ó sú mi. Follow me on Facebook náà o. They like it. Ẹ bá wa thumb up. Tẹ́ bá ti ń wo show ẹ bá wa share, kí máa thumb up. Ẹ bá ká wá sọ. Ẹ wo kò sí wàhálà mò ń lọ mò ń bọ̀. Ẹ ṣé gan, I love you. Bye bye. Ó dàbọ̀.